أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على حبيبك وسيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ànábì, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ t'Ọlọ́run nínú ọkùnrin nínú obìnrin, gbogbo ẹni tó fẹ́ ṣoríire. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run já róríire ní ṣe délẹ̀ nínú Islam, já máa rórí ṣeréṣe nínú imani, já gúnlé ọ̀rọ̀ wa síbi ihsan, ká máa lékún lọ́lá àtọ́lá, wọ́n fi ayé jẹ wá níyà, wọ́n fa kìyàmá náà jẹ wá níyà Ọlọ́run. Jímọ̀ àlùbáríkà tèní tó ní oṣojú wa yìí, já rí rere dìmú ń bẹ̀, já wá rọ́pò rẹ̀ sí láyé. Ẹ̀yin ní tèmi tòótọ́. Jímọ̀ tèní a fẹ́ máa dára wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àṣà wa, tá a máa mú àwọn orúkọ Ọlọ́run ọba wa ní òrèkóòrè láti wá fi júwe Ọlọ́run ọba fúnra wa ń pè ta ní jọ́ Ọlọ́run. Ẹ̀sìn dúró lórí pé ká mọ Ọlọ́run. Àkọ́kọ́ gbòógì, àkọ́kọ́ dandan nínú ẹ̀sìn kìí ṣe ìrun o. Kódà àkọ́kọ́ dandan kìí ṣe bí pé ká mọ Ọlọ́run lọ́kan. Ọlọ́run tá a fẹ́ mọ̀ lọ́kan àfi ká kọ́kọ́ mọ òun gẹ́gẹ́. A wà mọ̀ ọ́n láfi rí mọ̀ lọ́kan, méjèèjì wa jọ rìn papọ̀. Àkọ́kọ́ ẹ̀sìn nu àfi ká dá a mọ̀. Tá a bá ti mọ̀, a lè mọ ìwọ rẹ̀, a lè mọ kí ní ń fẹ́, a lè mọ bó láṣẹ jọ́sìn fún. In tí ọ̀fẹ́ náà láti mọ̀ fi sìn lérò wípé in tí ń fẹ́ nu nígbà tá a dá a mọ̀, tá a mọ ìwọ rẹ̀. Lọ́lọ́run fi wá lillahil asmaul husna. Ọlọ́run lóhun láwọn orúkọ tó dáa. Nípasẹ̀ àwọn orúkọ yẹn láàfin mọ́ ta ní jọ́ Ọlọ́run. Láàfin mọ́ ìjúwe rẹ̀. Yóò jẹ́ àdáàmà, yóò jẹ́ àmẹ̀tọ́ rẹ̀, yóò jẹ́ àmọ́ tó yẹ ká ṣe nípa ẹ̀. Orúkọ tí ó bá ti ní ìtumọ̀ tẹ́ bá ti mọ̀ túmọ̀ rẹ̀ kì í ṣe orúkọ Ọlọ́run. Torí ẹ mọ̀ sókọ rere ni àbókọ ẹ mọ̀ túmọ̀ tẹ́ ń pè. Orúkọ Ọlọ́run ìtumọ̀ rẹ̀ lẹ́fì mọ̀ pé Ọlọ́run ni orúkọ ìtọ́sọ́lọ́run. Torí husna ló pe àwọn orúkọ rẹ̀, orúkọ tó bá dáa. Nínú àwọn orúkọ tá a mú wá lénìí láti fi júwe Ọlọ́run, òun ni al-Muqaddim àti al-Mu'akhir. Nínú àwọn orúkọ tí Olúwa ń jẹ́ ni. A ní bá pàdé bẹ́ẹ̀ nínú al-Qur'an ní ìlàmọ́lẹ̀, àmọ́ ìròyìn. Nígbà innama nu'akhiruhum li yawmin tashkhasu fihi al-absar. Irú àwọn ìròyìn orúkọ yẹn wá nínú al-Qur'an. Àmọ́ ká wá làmọ́lẹ̀ gẹ́gẹ́ bí orúkọ nínú hadith An-Nabi sallallahu alaihi wasallam ló ti wá. Wọ́n lá An-Nabi ń ṣàdúrà lọ́jọ́ kan lónìí, Allahumma ighfir li ma qaddamt. Olúwa foríjì mi gbogbo tí mo ṣe síwájú nínú ẹ̀ṣẹ̀. Wa ma akhartu àti tí mo ṣe kányìn. Wa ma asrartu tí mo ṣe nípamọ́. Wa ma a'lantu àti tí mo ṣe ń gbangba. Àwọn èèyàn èyí táwọn èèyàn mọ̀ sí àti táwọn èèyàn mọ̀ sínú ẹ̀ṣẹ̀ mọ́ṣá yà fi mi lórí ẹ̀. Wa ma anta a'lamu bihi minni. Kódà ẹ̀ṣẹ̀ wa ń bẹ tó yẹ sí pé èmi gan wulẹ̀ mọ́ ẹlẹ́ṣẹ̀. Wọ́n nìkan ló dá àmọ́ ìpẹ́ṣẹ̀ ni. Èmi tí mo ṣe gan ò tí mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni. Forí òun náà jì mí. Torí antal muqaddimu huwa ló bá tí tì nǹkan ṣáájú. Wa antal mu'akhiru wọ́n ló ń jẹ́ mu'akhiru tí tì nǹkan sẹ́yìn. Wa anta ala kulli shay'in qadir. Ibi tá a ti rí orúkọ ọ̀hún. Nínú orúkọ Ọlọ́run ni al-Muqaddimu wà. Ọba tí tì nǹkan síwájú. Opposite ẹ̀ ni al-Mu'akhiru, ọba tí tì nǹkan kan sẹ́yìn. Ṣé mọ̀ ọba tí tì nǹkan kan síwájú automatically nǹkan kan bẹ tó wọ́n wà ní ẹ̀yìn. Nínú àwọn orúkọ Ọlọ́run ọba tó rẹwà tó yẹ kí wọ́n gbé yẹ̀wò wípé kí ni ìgbàgbọ́ tí ń bẹ ńbẹ̀ tó yẹ kí a jọ dìmú. Òun ni pé gbogbo ìṣẹ̀dá pátápátá ó fà jùlọ síbẹ̀. Ó ti àwọn kan ṣáájú nínú ẹ̀dá, ó ti àwa kan sẹ́yìn. A mọ̀ jura wa lọ ni. A mọ̀ ṣàgbára wa. Ẹ rí i pé ẹnìkan wáyé ṣáájú kódà táyé kányìn, wọn à ní jọ jábọ́ papọ̀ lẹ́ẹ̀kan náà o. Ẹnìkan yóò wà tiẹ̀ tán yóò dé tán kẹ́lómi tó jáde. Bó ṣe ìṣẹ́jú kan, bó ṣe ìṣẹ́jú méjì. Kódà wọn a máa fi wákàtí jura wọn lọ. Wọn a máa fi ọ̀sẹ̀ jura wọn lọ nígbà míì. Bí tí agbára Ọlọ́run ọba dé. So a máa jura wa lọ. A máa lọ́jọ́ orí jura wa lọ. Ọjọ́ orí èsì ṣàwàdà. Nígbà nọ́mbà lásán lọ́jọ́ orí. Kì í ṣe nọ́mbà lásán o. Àwọn bá jẹ́ nọ́mbà lásán ni àbínú dàgbà. Kọ́ tiẹ̀ yarí pé mo fẹ́ 60 tán sọ, wọ́n sì ń fàgbà ara ẹ̀yàn jẹ. Èmi náà sì dàgbà láàárọ̀ ọ̀la. Kọ́ wa kó wo bí ṣe rí. Ẹ̀mí gígùn Olúwa ló ní lọ́dọ̀. Ó rí tí gbogbo wa ń ṣàdúrà rẹ̀. Ṣé eré gbogbo wa náà ní ó ti ṣe? Ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń béèrè ẹ̀mí gígùn kì í ṣe kálukú ní ó rí. Kì í ṣe gbogbo yẹn náà lẹ́mí rí ogun tó ń tí ń fẹ́ láyé.
kódà ní tí gbogbo wa ń bù fúnra wa ọ̀pọ̀lọpọ̀ wò ní rí torí kò sẹ́ni tí sábà bù less than 80 fún rẹ̀ ṣe gbogbo àná láwà dé 80 láyé ọ̀pọ̀lọpọ̀ ní dì láyé so tí ń túmọ̀ sí pé àṣírí Ọlọ́run lọ́jọ́ orí láàfin gbọ́dọ̀ rin àgbàfin kò bá jẹ́ kèfèrí Muqaddimu ọba tí ń jẹ́ Muqaddimu lọ́kọ̀dámọ̀ rẹ̀ ọba tí ti ní ṣáájú ló tì í síwájú so ń bọ́ lọ́hùn du stiarin ní àgbà ni nígbà tó tì í síwájú tí ó wá tẹ̀wọ́ lọ́rùn ẹni Ọlọ́run bá tarí ṣáájú lọ́jọ́ orí kò bá jẹ́ kèfèrí gbogbo bó ṣe lè wù kó jẹ́ ẹ gbọ́dọ̀ fọjọ́ orí yẹn pọ́n lé òjíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam ó lẹ́kọ̀ọ́ tó dá wa tó pọ̀ gan nípa bá a ṣe pọ́n àgbà lé kò bá àmọ́ jẹ́ mùsùlùmí nítorí mọ́ tẹnumọ́ kò bá àmọ́ jẹ́ mùsùlùmí àdánwò tó kan àwa mùsùlùmí lè ní ó tiẹ̀ táwọn táǹpẹ̀rẹ̀ wa lọ́lọ́mọ kíw nítorí nípa àti rí láì fi ẹnìkan ká sì gbàgbé ọjọ́ orí rẹ̀ ká sì mọ kí yàkàyàkà rẹ̀ àtẹni tí èso ọlọ́mọ kíw náà tá a ká àgbà kún tá a fàgbà lọ́wọ́ Abubakar bàbá tó bí Abubakar sàbí ànábì tó gbajúmọ̀ bàbá tó bí ọgbà Islam bọ̀rọ̀ níjọ́ tí wọ́n ń ṣe fátìwù Mẹ́kà tí ń kú dẹ̀dẹ̀ tànábì ó fàyè lẹ̀ níjọ́ náà ló tó gba Islam àgbà ti dé ó ti dàgbà níjọ́ náà wà Abubakar wa mú bàbá rẹ̀ bọ̀ wá wọ́n mú bàbá yẹn bọ̀ wá bá ànábì sallallahu alaihi wasallam bàbá náà fẹ́ gba Islam kò tiẹ̀ tí kò wá láníyàn kó ń bọ̀ wá gba Islam ń bọ̀ wá bá ànábì ẹni ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún Abubakar pé halla tarakta sheikh atihi bá sì fi bàbá lẹ̀ kó jẹ́ mi ní wàá bá wọn ẹ mọ̀ wà pọ́nlé àgbà àgbàlagbà ń wá bọ̀ wá kí pé wá bí mi èmi tí mo kéré sí lọ́jọ́ orí èmi ló yẹ kí n wá bá a ànábì ju bàbá Abubakar lọ nípò lọ́dọ̀ Ọlọ́run àmọ́ bàbá yẹn lọ́jọ́ orí ju ànábì lọ ipò tá ànábì sallallahu alaihi wasallam wá wà tó jẹ́ pò tànábì Ọlọ́run tó tún jẹ́ pò mùsùlùmí tó yẹ kó máa wo kèfèrí bí ń tí pé kò jámọ́ kankan níjọ́ fátù Mẹ́kà ànábì tí wọ́n ṣàpọ́nlé bàbá náà pé èmi àwa ló yẹ ká wá bá yín bàbá àgbàlagbà ni wọ́n níjọ́ náà lànábì wa ṣẹ̀ṣẹ̀ wá sọ fún pé bàbá yẹn sì gba Islam Ọlọ́run tàn mọ́lẹ̀ sí ọkàn bàbá náà gba Islam kí la fẹ́ lò ń pójú ọ lọ lọ́jọ́ orí òun Muqaddimu lọ́kọ̀dámọ̀ rẹ̀ lọ́ àkàrà wọ̀ ọba tí ti ní ṣáájú al-mu'akhiru tí ti ní sẹ́yìn ló tì wọ́ sẹ́yìn ló ní ọjẹ́ kẹ́hìndé ló ní ọjà àbúrò ọ̀wá gbọ́dọ̀ ní bọ̀dá rẹ̀ fi kọ́ máa wá pé ńgbà tẹ wá jẹ́ tẹ wá dàgbà ńkọ́ sítórì lásán ẹ wò ó lówó lágbà ọjà rí ẹ̀yin lẹ́mọ tó mú yín kánjú wálé ayé èmi làgbà tí ó sì máa pọ̀ ọmọdé ni ọ́ o ní láti pọ́n àgbàlé nínú pé ó gbá al-Muqaddimu wal-mu'akhiru ó kọ́ Ọlọ́run ọba ọgbọ́ yí ọgbà gbọ́ lórí yìí tá à ń sọ yìí ó yàtọ̀ sí tàwhídì nìkan o torí inú tàwhídì náà ló yẹ kọ́ àbẹ̀ tí a bá ti gbé tàwhídì yẹ̀ wò ọ̀rọ̀ fílọ́sọ́fì lókù táwọn èèyàn rán bẹ́ẹ̀ o Ọlọ́run ní ká ṣó ní gẹ̀ẹ́ṣó ní nǹkan tí ò yẹ kọ́ kàn wá tó nǹkan bẹ̀tì ká gbọ́ lọ́wọ́n ọba yé ní gbígbọ́ yé márífà tí ó reflect nínú ìjọsìn wa àti ìwà ọmọlúwàbí wa torí bẹ́ẹ̀ yẹn lẹ́tì mọ déédéé àgbọ́yé tí ń bẹ lára èèyàn nípa Ọlọ́run míyàn bá hátẹ́rà àkídà láti bẹ̀rẹ̀ dé parí tó bá ní ìgbéraga kò mọ̀ nǹkan kan nípa ìmánì torí pé ìgbéraga ò lè wà lẹ́mìí ẹni tó bá mọ̀ Ọlọ́run kò possible láàfin mọ̀ pé nǹkan kan ti go wrong níbi tí à ń pè ní ìmọ̀ ìgbàgbọ́ tó ń pè lákìídà now àmọ́ wá jura wa lọ Muqaddimu wa mu'akhiru ọba tí ń jẹ́ Muqaddimu tí tàrí ẹni ṣáájú pé ìwọ ni ó ṣáájú ẹ̀yin ẹ wà lẹ́yìn yóò tún máa fi àjùlọ sáàrin wa nípa ipò tá a máa dìmú láyé ẹwùjọ́ tí wọ́n fẹ́ yan Tọ́lútù lọ́ba fáwọn ọmọ Ísírẹ́lì tí òjíṣẹ́ wọn sọ fún wọn ànábì tọ́lọ́ ń gbé dìde fún wọn sọ fún wọn pé inna Allaha qad ba'atha lakum Tọ́lúta malika olúwa yan Tọ́lútù kó jọba léyìn lérí wọ́n ń wá ọba wọn bẹ lọ́hùn pé káwọn tiẹ̀ lọ́ba tàtún wọn tọ́lọ́hún wà yan ọba fún wọn tú ànábì wọn pé Tọ́lútù lọ́lọ́hún yẹn o qalu anna yakunu lahul mulku alayna bóun ni ó ṣe jó òun ni ó jọba lé wa lé ṣẹ̀ṣì rí nǹkan wọn fẹ́ gba Muqaddimu gbọ́ mọ́ ìmọ̀ ṣe ò ṣẹlẹ̀ sí wọn náà ṣẹlẹ̀ sí mi ṣẹlẹ̀ sí everyone yàn pẹ́ ni ti ń bẹ lẹ́yìn tọ́lọ́ ń bá fà wá síwájú yóò wá kàn án lára ó ṣe lè jó òun àìní tó bá mi lẹ́nu iṣẹ́ ló wá ń fún promotion lẹ́ni tó ẹ́ pé mi mo tó ní ẹ̀fà òun ní máa rìpọ́ọ̀tù fún ọ̀wá ń kanra wá ń ronú ẹlòmíì gan ò fẹ́ ronú bẹ̀ tó ti gbà pá yóò sọ pé sóhun ò ní ronú ni ọmọ inú rẹ̀ lọ́ wá ń ṣe yẹsà fún nítorí pé ó fẹ́ ṣe yẹsà fọmọ inú rẹ̀ ó wá jẹ́ ọmọ lívu ayé ìṣòro ayé àìnígbà fún ayé kọ́ńkínná olúwa ní sọlá ó mú Tọ́lútù wá ó fi ṣọ̀gá lé wọn lérí àwọn tó ń wá ń pè nánú ahaqqu bil mulki minhu atọ́sí jù lọ hàn pé ẹni tó bá tọ́sí náà lọ́lọ́run mọ̀ wá ẹ lówó lọ́wọ́ jù lọ mọ̀ kò túmọ̀ pé tọ́sí o bọ́ bá fi owó yẹn fa ipò yẹn pé wọ́n gbọ́dọ̀ di tèmi àkíní wọ́n fi ń rà tí ì ní mo lówó mo ní gbajúmọ̀
wàláhì ulẹ̀ yẹ̀yẹ́ ó tún tòṣìbọ̀ láti bẹ̀. Iye owó tó níyẹn ó pàdánù ẹ̀, ipò yìí ò tún ní tẹ̀ ọ́ lọ́wọ́. Àfi kó juwọ́lẹ̀ fọlọ́run pé ṣé ẹni tọ́lọ́run fẹ́ níwájú ni, torí ojoojúmọ́ lọ́lọ́run tún àga wa tò nínú ayé. Ẹ ṣe mọ̀ pé àwọn event planners ó ní sí wọ́n ṣe ń tò àga, ó ti láwọn tán tò sí ní first row, àwọn tí wọ́n fẹ́ káwọn wájú àwọn ẹni àpọ́nlé. Ibi tọ́lọ́run bá gbé ọ sí ni o. Tọ́lọ́run ọba jòkó wájú tán bá ní ọmọ ọbọ̀ lẹ́yìn, tètè dìde má làgídí. So lásìkò tó fi ń lagídí hùn, àbùkù ẹ̀ escalate sí ni. Tètè bọ́ síbi ibi tọ́lọ́run fẹ́ ní jókòó sí ni wọ́n mú mi lọ. Tó bá sì jókòó lẹ́yìn, tó bá jẹ́ níwájú, wàláhì Muqaddim máa gbé ẹ wá síwájú. Tó bá jẹ́ níwájú, wọn á fọ̀rọ̀ lọ ẹ́. Ó ní láti sọ pé wọ́n á wà ńbẹ̀, wọn tí ẹ̀ wá fọ́ wọn tí ẹ̀ wá kà mí sí nǹkan kan. Mú àkírù lọ àkárà rẹ o. Ó lè jẹ́ nítorí oore, ó lè jẹ́ nítorí aburú. A kì í mọ̀. Tán bá wọn á yan Tọ́lútù lọ́ba. Ànábì wa ń sọ fún wọn, ànábì wọn ń sọ fún wọn pé inna Allaha astafahu alaykum. Aláìmọ̀kan lẹ yà ní. Ọba tí ń jẹ́ Muqaddim ló gbé síwájú. Ọlọ́run yẹ̀yàn lóye kẹ́ mọ́ question ni ẹ̀ kẹ́ mọ́ ní kò qualify, kò ní criteria. Kí ń jẹ́ criteria? Ọlọ́run lọ́yàn ó ti gbé síbẹ̀ nìyẹn. Wa zadahu bastatan fil ilmi wal jism. Bẹ́ẹ̀ wá ní gbogbo oore míì náà tá à ń rí nínú ayé, àfi ká gbà fúnra wa. Àìgbà al-Muqaddim gbọ́ àti al-Mu'akhir gbọ́ ní òbí kẹ́dàn ọmọ pẹ̀gẹ́ ẹni tọ́lọ́run bá fà síwájú. Àìtí nígbàgbọ́ tó nǹkan ni. Kò gbà ipò Ọlọ́run ọba ní tarí èèyàn síwájú, ní fìyàn jẹ lèmọ́mù, ní fìyàn joyè, ní sọ pé dáṣọ yìí fẹ́ nìyẹn, dáṣọ àpọ́nlé fún. So tó bá ti gbọ́ yé bẹ́ẹ̀ pé ṣé ẹ̀yin lọ́lọ́run tò mí sí for now, màá wà ń bẹ̀. Ibi tọ́lọ́run ní wà nù. Ẹni tó yẹ Ọlọ́run bá gbé síwájú náà, òun náà ní mọ́ rúgá. Ọlọ́run gbé ọ síwájú nípa ọjọ́ orí ni, àbó gbé ọ síwájú nípa àpò. Ó ti mọ̀ yí pé Muqaddim lọ́kọ̀dámọ̀ rẹ kìí ṣe wọ ló bá lolo, kìí ṣe ọgbọ́n rẹ, kìí ṣe ète rẹ, kìí ṣe làákàyè rẹ. Olúwa ló ṣètò kó o débẹ̀. Òun ló ṣètò káwọn tó mọ̀ wé jù ọ lọ mọ́ rìpọ́ọ̀tù fún ọ. Wọ́n gbé ìbò jù ọ lọ, wọ́n qualify jù ọ lọ, wọ́n ní láárí jù ọ lọ. Ó sì lẹ́yìn ni wọ́n wà wọ́ lọ́mọ pàṣẹ wọn. Ọ wá ní mọ́ fi rí pé ìwọ lọ wà ń bẹ̀. Muqaddim tí ìmọ̀ tíyàn síwájú ló tí ọ síwájú. Òun náà ní jẹ́ Mu'akhir, ó lè fà ọ sẹ́yìn. Ní pé bọ́ sẹ́yìn tí nǹkan kan ò sì ní ṣe. Ó ti fa àwọn kan sẹ́yìn bẹ́ẹ̀ rí. Wọ́n lówó wọn ní mọ́, wọ́n lọ́lá wọn ní mọ́, wọ́n ti darí rí, wọ́n padà dèrò ẹ̀yìn. Ó ti jọba rí, ó padà dèrò ẹ̀wọ̀n. Ọlọ́mọṣá ṣàánú wa. So ẹni tó bá ti mọ̀ bẹ́ẹ̀, òun náà wà ní tẹríba. Òun náà máa wá ṣe ìwà rẹ̀lẹ̀, yóò sì máa dúpẹ́ fọlọ́run. Bẹ́ẹ̀ wá ní nínú ipò ẹ̀sìn náà, ipò wájú Ọlọ́run pé bó la ṣe súnmọ́ Ọlọ́run sí. ń ṣe tẹ̀kídìmù àti tàkhírù ńbẹ̀. Bákan lọ́lọ́run ṣe fàwọn ànábì Ọlọ́run ọba súnmọ́ra pẹ́kípẹ́kí, Muqaddim nù ọkọ̀ dámọ̀ wọn nù. Kò sí bá a ṣe lè mọ Ọlọ́run sìn tó ẹ̀yìn wọn láàmú wa gbogbo ànábì Ọlọ́run. Ẹ̀rí pé ká tó wálé ayé ló ti ṣètò pé wájú làwọn wà. Kìí ṣe pé nítorí dédé àwẹ̀ tí wọ́n gbẹ́ ó pọ̀ ju tiwa lọ. Kìí ṣe pé dédé sàárà àwọn pọ̀ ju tẹgbẹ́ lọ. Ó ṣètò wọn ní istifa'u ló pè pé inna Allaha astafa Adama wa Nuhan wa ala Ibrahim wa ala Imran ala al-alamin dhurriyatan ba'duha min ba'din wallahu sami'un alim. Ó lòun ṣẹ̀ṣẹ̀ àwọn Mustafina ló pè wọ́n. Òun lòun ṣẹ̀ṣẹ̀ àwọn ànábì Ọlọ́run ọba. Inna Allaha yastafi mina malaikati wa mina nasi rusula. Ọlọ́run lóhun a máa ṣẹ̀ṣà nínú àwọn màláíkà àti nínú àwọn ènìyàn àwọn ọmọ fẹ́ ránṣẹ́. Àwọn ni wọ́n súnmọ́ jù pẹ́kípẹ́kí. Ẹ̀ṣà Ọlọ́run ọba ni wọ́n lọ́mọ ṣàfàwà náà sínú àwọn ẹni ẹ̀ṣà rẹ̀. Ipò tó tò wọ́n sí ni ipò oríire ni. Táwọn náà gbọdọ̀ jọra wọn lójú bẹ́ẹ̀. Wọ́n máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní kí wọ́n rọrùn. Gbogbo àwọn wàlíì Ọlọ́run ọba ẹni ẹ̀ṣà ni wọ́n. Ó sún wọn mọ́tò sí ni Muqaddim lọ́kọ̀ dámọ̀ wọn. Mu'akhir ló àkárà àwọn kèfèrí, ó sún wọn sẹ́yìn. Ó àkárà àwọn ẹlẹ́ṣẹ̀, ó sún wọn sẹ́yìn. Gbogbo ẹni bá rẹ̀ nípò ìpè Ọlọ́run ní kí wọ́n máa rọ Ọlọ́run àti kí àwẹ̀ ń rọ Ọlọ́run àti gbà máa wá dúpẹ́ rẹ̀ fọlọ́run pé Ọlọ́run kìí ṣe pé mo ṣàdúrà kan kí n tó wáyé pé akínmu ni òjì ń jẹ́. Ó sì ṣe tèmi báyìí. Àwọn kan ní òkì yìí. Wọ́n sì ní làákàyè jù mí lọ. Wọ́n mọ núrò jù mí lọ. Wọ́n wá rò débi pé káwọn kírun. Wọ́n rò débi pé káwọn máa tọrẹ fọ́mọlàkejì. Àwọn máa dúpẹ́ tèmi. Kí n dúpẹ́ Islam, ká dúpẹ́ imani, ká dúpẹ́ gbàgbọ́. Pé ama kunna linahtadiya lawla an hadana Allah. A dúpẹ́ t'Olúwa fi wá mọ̀nà, kìí ṣọgbọ́n wa, kìí ṣètè wa, bí ẹ bá ṣe pé fi wá mọ̀nà ni àbá tí mọ̀nà. A máa wá dúpẹ́ bẹ́ẹ̀ nítorí àti mọ̀ kí Muqaddim lọ́kọ̀ dámọ̀ wa o, kìí ṣàwa lágbáwájú fúnra wa. Mu'akhir ló àkárà àwọn ti bí, òun ló sún wọn sẹ́yìn nípasẹ̀ ìjọsìn, nípasẹ̀ ẹni tọ́lọ́run bá wá sún sẹ́yìn náà pẹ̀lú ẹ̀ṣẹ̀. Ní tá a fẹ́ lọ́dọ̀ rẹ̀ ni kó máa gbìyànjú kó máa bẹ Ọlọ́run pé
ó mọ̀ yìí pé bóun ṣe dèrò ẹ̀yìn òsẹ̀yìn ọlọ́run ọmọ àwọn abẹ́ lọ́run pé kọjọ́ kò foríjì hàn kọjọ́ kò sún ọ síwájú kójú orí bi lépa báwọn ẹni wájú àdúrà dodo mọ̀mọ́ nínú ọlọ́run já rí bi lépa báwọn ẹni rẹ̀ tó wá sí sáfù wọn. gbogbo ń tà wá ń ṣe láyé pátápátá ló ní ń ṣe pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Muqaddim. Kódà ṣẹ̀dú táǹtò lójoojúmọ́ àti ọ̀dà rẹ̀ kí mo fẹ́ ṣe léni tí mo jí. Mo fẹ́ dé Màgódò tí n bá kúrò ń bẹ̀ tán máa yọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ní Lẹ́kì máa wá. Ó lè ṣe kó jẹ́ sí pé Kòròdú ló padà ti bára rẹ̀. Muqaddim mú àkírù ní tètò. Tó bá ti wá tó bẹ́ẹ̀ àfi kó juwọ́lẹ̀ mọ́ lọ́n lagidi pé bó ti gbọ́dọ̀ rí ní gbogbo tó bá gbà láàfin fún ìṣẹ̀mí olúwo ṣòro. Ọdún tó wọ skul lọ́mọ ní Nàìjíríà ọdún tí yan graduate kì í mọ̀ lọ́wọ́ ASUU strike lọ́wọ́ pé wọ́n ti da skul rú àwọn ọmọ skul ń jà lọ́wọ́ pé mi jẹ́ rówó skul san mo ní suspension gbà díẹ̀. Ọdún tó wọ skul lọ́mọ ọdún tí ó jáde kò ní mọ̀ nítorí pé Muqaddim ní kọ̀dámọ̀ rẹ̀ mu'akhiru ní àkàrà rẹ̀ ọba tí lọ́ni lára pé kò tí ì tásìkò tó parí ọba tí fani síwájú kó yẹ fún double promotion ẹjọ́ tètè parí yóò wá yájú tó ń gan tó project lọ. Olúwa ní tètò àsìkò tó lọ hajj lọ ó nídìí láti lu jìbìtì ó nídìí láti máa tọrọ owó káàkiri kí ẹ ṣáà nà mí lájì ń tipa. Àsìkò tó bá ló fẹ́ ìyàwó ló márì ẹlòmíì rò pé marriage wọn pẹ́ gan ó ṣe bóun ó tètè early marriage ló wùn láti kékeré rẹ̀ ló bẹ lọ́hùn fún àmọ́ bọ́lọ̀ ń ṣe tó ọ̀rọ̀ rẹ̀ kò tètè ríbi márì. Ẹlòmíì ṣe bóun ó tètè bímọ ìbẹ̀lọ́n àjálì àsìkò tí nǹkan kọ̀ọ̀kan ṣẹlẹ̀ Olúwa ní kọ̀dámọ̀ rẹ̀ ní àkàrà rẹ̀ àsìkò tọ́mọ tí wọn ẹlòmíì bí ló bí àsìkò tí marriage wọn ẹlòmíì ni wọ́n fi lọ́kọ tipa wọ́n fi ṣe ìyàwó sàrà ni ọba ó gbẹ́jú bá rẹ̀ nínú marriage ó gbẹ́jú bọ́mọ lọ́wọ́ rẹ̀ nípò òun ti bímọ láti kékeré. Olúwa ní tò òun ni Muqaddim pé eléyìí ní ọkọ̀ àtiwájú náà eléyìí ní ọkọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀ mu'akhiru eléyìí ní ó ṣẹlẹ̀ gbẹ̀yìn. Ìgbà wo kálukú wà jáde láyé tá a fàyè lẹ̀ Olúwa ní kọ̀dámọ̀ rẹ̀ ní àkàrà rẹ̀ ẹ̀sùn tẹ́lẹ̀ wá síwájú ẹ̀mí kúkúrú la fẹ́ kó lò láyé Ọlọ́run ṣọ́ wa ń bẹ̀. Eléyìí ẹ̀sùn sẹ́yìn afẹ́kẹ́mi rí ogun Ọlọ́run ṣàánú wa bẹ́ẹ̀. Àmọ́ gbogbo tá wa ń sọ yìí ìsún síwájú àti ìsún sẹ́yìn tá à ń pè Muqaddim ń sún síwájú mu'akhiru ń sún sẹ́yìn gbogbo ẹ̀ pátápátá kò sí ìta lè dápè lóore ń bẹ̀ o kò sí ìta lè dápè ní aburú ń bẹ̀ ó lè jóore ó lè jaburú owó tó tètè níbọ̀rọ̀ yẹn jẹ́sìkẹ́ ẹlòmíì ti pé 60 kó tó ralẹ̀ ilẹ̀ plọ́ọ̀tì kan tó padà ra ó ti age of 60 ẹ máa béèrè pé ìgbà wo lọ fẹ́ kọ́ níwọ̀n tó ti ń wo sàárè lọ́ọ̀kan náà mu'akhiru lọ àkàrà rẹ̀ ọba tí mọ́ lọ́nkan lára àsìkò tó fẹ́ kó ṣẹ̀ṣẹ̀ nínú yọ wàá kọ kódà ó lè soríire yẹn kó lé gbogbo tàtẹ̀yìnbá. Ẹlòmíì sì ní kò tiẹ̀ tí tínéjà lọ́wọ́ àti àwọn kan náà fún ńlá ká ìpé owó ọmọ yìí tó dẹ̀ ń rówó tó kàn náà jẹ báyìí tó ń ra fóònù lọ́ra lẹ̀ kò rójútu ẹ̀ gan wọn bá ara nì wẹ́rẹ́wẹ́rẹ́ ó sì bẹ̀rẹ̀ sí ní kọ́ ó ti nílé lórí ó ti ní gbogbo nǹkan kó tó márì Muqaddim lọ́kọ̀dámọ̀ tiẹ̀ mu'akhiru lọ́ àkàrà àtàgbàlagbà àsìkò tó bá wọn lọ́ọ̀ ní gbogbo nǹkan ọba bó ti wá ṣètò ikú náà nù àgbàlagbà tí ń retí ikú tó ti wọ 90 tí ń sọ pé tó ń fojoojúmọ́ retí pé kótókótó ikú ọ̀wà rí nílẹ̀ Ọlọ́run wà lọ́ọ́ mú ọmọdé aláìsàn tí ń fojoojúmọ́ kérora tí ń sọ fọ́lọ́run pé ó sì gbẹ̀mí mi ikú rí nílẹ̀ yọ wà dáa kọjá yọ lọ́ọ́ mú ẹni tọ́lá láàfíà Muqaddim àti mu'akhiru òun ní ṣètò ẹ̀bẹ́ Al-Imam Al-Khattabi nígbẹ̀yìn ọ̀rọ̀ wa ó ní huwa al-munazzil ń ṣàlàyé ta ní jẹ́ Muqaddim ta ní jẹ́ mu'akhiru ọlọ́mọṣàjì àmọ́ ọ́ tàbá wa mọ̀ ọ́ jẹ́ kí mọ́ ní mímọ̀ wọ́ lọ́wọ́n ọba yẹn kò tí ẹ̀ sí bí yẹn ṣe mọ́ ọmọ Ọlọ́run tó tù ya pò kí ẹni tẹ́ bá rí tí bá ń ṣe tí bá ń wà bàjẹ́ àìmọ́ Ọlọ́run níjọ́ tí yẹn bá rọ́ lọ́run mọ̀ dáadáa ìgbàgbọ́ rẹ̀ ó lékún Ọlọ́run jí ìgbàgbọ́ ó lékún látara mímọ̀ wọ́ lọ. Khattabi ní huwa al-munazzilu lil ashiya'i manazilaha ìtumọ̀ Muqaddim mu'akhiru lọ́ba tí mọ́ gbé gbogbo nǹkan sáyé ẹ̀ yuqaddimu ma sha'a minha wa yu'akhiru ma sha'a èyí tó bá wọn àti síwájú èyí tó bá wọn àti sẹ́yìn tó bá wọn Ọlọ́run a lè tì ọ́ síwájú pé wọ́n ni aṣáájú tó bá sì wọn aṣọ dèrò ẹ̀yìn lẹ́yìn tó ti kọ́kọ́ já aṣáájú qaddama al-maqadira kádàrá ló kọ́kọ́ tì síwájú qabla an yakhluqa al-khalqa kó tó dẹ̀dà ó ní kí kádàrá ó kọ́kọ́ ṣáájú náà wa qaddama man ahabba min awliya'ihi gbogbo àwọn olólùfẹ́ Ọlọ́run ọba tí ń jẹ́ wàlí òun ló sún wọn síwájú kì í ṣe ọgbọ́n wọn àti mímọ̀ ṣe wọn Ọlọ́run fàá náà lépa bá wọn. wa rafa'a al-khalqa ba'dahum fawqa ba'din darajat ó gbá àwọn ẹ̀dá gunra wọn pé ẹ̀yin gajà wọn kan lọ àmọ́ wa gajura wa lọ tó bá wọlé ó rẹ̀ nìkan tó jù lọ tó bá wòkè ó rẹ̀ ní tó jù ọ lọ
wa qaddama man sha'a bit-tawfiq ila maqamati sabiqin pẹ̀lú ìfiníṣe kò ń gé Ọlọ́run ló fi sún àwọn tó súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí ló fi sún wọn dáhùn maqama tí wọ́n dé wa akhara man sha'a an maratibihim wa thabbatahum anha Allahu akbar àwọn tó ń wọn Ọlọ́run ọba fún rẹ̀ ló fà wọ́n sẹ́yìn tahajjudi tọrọ Ọlọ́run yẹn wàlẹ́ ẹlòmíín sunkún pò òun fẹ́ kọ́lọ́run jó rọ̀ wọn lọ́rùn àìmọ̀ iye ọdún ní tí ń sunkún ẹ̀ yóò sùn mọ́júmọ́ ní ṣáá bọ́ bá tún tan àlámù tálámù bá dún fún rẹ̀ náà ni ó lu àlámù yẹn pa tó bá jí láàárọ̀ ni ó mọ̀ ká láàkíá mo tún ní ṣe ń bẹ̀rẹ̀ tahajjudi èmi náà fẹ́ máa ṣe tahajjudi èmi náà fẹ́ máa ṣe sàárà kò ní rọ̀ Ọlọ́run Ọlọ́run fà bátọ̀ rẹ̀ nu Olúwa dè é mọ́lẹ̀ torí ẹni ẹ̀yìn ni a fẹ́ pè Ọlọ́run má ṣe wá bẹ́ẹ̀ o wa akhara shay'a an hini tawaqqu'ihi li'ilmihi bima fi awaqibihi min al-hikma nǹkan mi tẹ́ ti project pé gbà báyìí a ṣe ìyàwó next week a ṣe kíní báyìí gbà báyìí Olúwo bá ní kò ní yá bọ̀rọ̀ ìbímọ gbà báyìí kò ní yá bọ̀rọ̀ nítorí tó ti mọ̀ ìmọ̀ Ọlọ́run tó ti ṣáájú tó jẹ́ ọgbọ́n bóyá kò pè rẹ lásìkò wà bọ̀ sùn síwájú bóyá àsìkò tó dáa jùlọ lọ́bọ̀ ọ̀fà wà hàn ọmọ àwọn kíní ti yá jù ní lérò pé àsìkò tí ó jẹ́ ni àsìkò tó pè rẹ ló mú wa hàn Al-Muqaddim lima akhara ntọ́lọ̀ bá ní ẹ̀yìn ni ọmọ wà kò sẹ́ni tó lè fà wá wájú nípa ẹja fà wá sí tòsí ń tipa kánjúkánjú à ń wọ́lá à ń wá zìkí ọ̀la àzìkí náà ti lólò nígbẹ̀yìn ayé wa wọ́ wá síwájú ẹnìkan kan ò lè wọ́ o wọ́n èèwọ̀ Ọlọ́run ni Muqaddim má bá wọn dáṣà yẹn mọ́ tó bá ti láfi níbi yẹn bá ti mọ ọkọ̀ Ọlọ́run ọba ti ń gbọ́ yé ó bá ti mọ Ọlọ́run sí lọ́mọ rẹ àṣìṣe rẹ níbi ìṣesí àṣìṣe rẹ níbi ọ̀rọ̀ kí àwọn ìfirú ọ̀rọ̀ báyìí bọ́lọ́run lò wọ́n ìfirú ìṣesí báyìí bọ́lọ́run lò kọ́mọ báwọn dáṣà pé ọmọ èdè ènìyàn ó lè fagbó síwájú ó lè fọwọ́ agbó sẹ́yìn tí yóò bá máa ń dá yẹn àṣà burúkú ni ọ̀gbà Muqaddim gbọ́ ọ̀gbà Mu'akhir gbọ́ Al-Muqaddim lọ́ba tí fawọ́ agbó sẹ́yìn ní fọwọ́ agbó síwájú Mu'akhir ní ń fà sẹ́yìn ó kọ́ Ọlọ́run ní méjèèjì ẹ̀yin tọ́lọ́run bá ti fà síwájú ẹnìkan ò lè fà sẹ́yìn nípé kó o lè tí lówó nísìn nípé ọmọ ẹ̀dá dámọ̀ wá fọwọ́ agbó rẹ̀ sẹ́yìn láíláí kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ àdára wọn ni kò lè yí kádàrá padà mo lè fọwọ́ ago sẹ́yìn kò àti kádàrá àtọwọ́ ago kò sí ti ọwọ́ rẹ̀ tó mẹ́ torí bí wọ́n gbàgbó yẹn sí nínú Lawhul Mahfuz lọ́hùn ní ibẹ̀ yẹn jìnnà ìyẹn ò lè náwó débẹ̀ ọwọ́ àdí ò débẹ̀ owó sí ò débẹ̀ àṣàṣì ò débẹ̀ yẹn rí Al-Muqaddim lima akhara ntọ́lọ́n bá dìlé kò sẹ́ni tó lè fà wá síwájú wala mu'akhira lima qaddama ntọ́lọ́n bá sì ní yọ tètè ṣẹlẹ̀ lè fọwọ́ ago rẹ̀ sẹ́yìn Ọlọ́run oríire wa má jẹ́ ọpẹ́ ọlá ti tóbi Ọlọ́run ọlá àánú Ọlọ́run ẹ má gbàgbé pé èní ni Jímọ̀ ẹ jẹ́ àṣà sàlájù kọ́pọ̀ gan fún Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run yà sọpọ̀ Jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.